ọ̀rọ̀ tí gbajúgbajà olóṣèlú ẹgbẹ́ òṣèlú APC ni tó jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ náà, ìyún ọ̀nàrẹ́bù Alhassan Ado Doguwa. Ọ̀rọ̀ tí bàbá náà máa sọ ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó máa ti di wàhálà sí lọ́rùn, nítorí pé a lè fi ṣàpèjúwe bí ẹni pé èèyàn fẹnu kò. Ṣùgbọ́n tí ọ̀nàrẹ́bù Alhassan Ado Doguwa tó ti jáde wá sọ̀rọ̀ báyìí o, wípé àṣìṣe ni ọ̀rọ̀ tó ń sọ àti pé wọ́n ṣe òun gbọ́ ni tí kì í sì ṣe nǹkan tó ń sọ ni wọ́n gbọ́ òun túmọ̀ ọ̀rọ̀ òun sí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Alhassan Ado Doguwa sọ níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ ìlú Ẹdẹ tí wọ́n ṣe lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, tí í ṣe ọjọ́ keje oṣù kejìlá ọdún tá a wà yìí, ìyẹn the 7th of December 2024. Ibẹ̀ ni ọ̀nàrẹ́bù Alhassan Ado Doguwa tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Doguwa àti Tudun Wada ní ìpínlẹ̀ Kánò nílé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá, ló máa wá ṣojú abẹnugan ilé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá, èèyàn the Speaker of the Federal House of Representatives Honourable Tajudeen Abbas. Nígbà tí Alhassan Ado Doguwa tó sì ń sọ̀rọ̀ níbi àyájọ́ ọjọ́ ìlú Ẹdẹ náà, èyí ló ti jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú nǹkan tó ń rí ní ìlú Ẹdẹ àti bí èrò ṣe pọ̀ tó àti àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ń rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tó ń bọ̀, ó ló ti dájú báyìí pé gómìnà Adémọ́lá Adélékè yóò ṣe sáà kejì, àti wípé ó ti fi hàn pé káwọn ẹgbẹ́ òṣèlú alátakò kan sún sẹ́yìn, nítorí pé ìpínlẹ̀ Ọ̀ṣun kò ṣeé gbà lọ́wọ́ Adélékè, èyí tó pe òyìnbó ẹ̀ ní no-go area. Gbàrà tí ọ̀nàrẹ́bù Alhassan Ado Doguwa tánú ti sọ̀rọ̀ yìí, ẹni ariwo ayọ̀ nọ́mbà ti sọ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀ṣun àti láàrin àwọn ọmọlẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè. Ọ̀rọ̀ yìí gan sì ni àwọn alátìlẹyìn gómìnà Adélékè náà gbé kiri pé ṣòṣì tó wá tán nídìí ẹgbẹ́ òṣèlú APC báyìí, nítorí pé ọ̀kan pàtàkì lára wọn tó tún jẹ́ ògbónágbòǹgbò láàrin wọn tó máa ti fún tẹ̀dọ̀ òṣèlú tó tún ti lo sáà kẹfà nílé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá, inú jẹ́rìí sí pé Adémọ́lá Adélékè ó ti ṣiṣẹ́ kọjá sísọ, àti pé kí ẹgbẹ́ òṣèlú òun APC kẹ́yà tètè gbàgbé ìdìbò lọ́dún 2026, nítorí pé ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní ṣeé gbà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP àti Adémọ́lá Adélékè. Níbi tínú àwọn alátìlẹyìn Adélékè dùn dé, agbẹnusọ gómìnà Adélékè Malam Ọláwálé Rasheed òun náà fi àtẹ̀jáde síta láti fi dúpẹ́ lọ́wọ́ Alhassan Doguwa, tó sì ń jẹ́ kó di mọ̀ pé eléyìí ó ti ń fi òpin sí ìgbìyànjú àwọn APC pé Adélékè àwọn aráàlú nífẹ̀ẹ́, ó ti ṣe dáadáa, òun sì ni yóò ṣe sáà keje. Nígbà tọ́rọ̀ ti ń jà rìnrìn táwọn ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn gbé Doguwa ṣépè pé ó lọ gbàbọ̀dé fáwọn, ìlọkùnrin náà ló máa fi àtẹ̀jáde síta tó sì bẹ̀rẹ̀ sí ni máa tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun. Olóhùn kò yin gómìnà Adélékè, òun sì sọ pé ó ń ṣe dáadáa tàbí bóyá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe gbà lọ́wọ́ ẹ̀. Ó lọ́tọ̀ ní tó ń sọ, àwọn ẹgbẹ́ òṣèlú PDP ìnábòun yí ọ̀rọ̀ náà síbi tí òun kò sọ. Ní báyìí ọ̀nàrẹ́bù Alhassan Ado Doguwa tó fẹnu kò ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ti padà sọ̀rọ̀ síta o, tó sì ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC wípé ọ̀rọ̀ tó ń sọ nǹkan ni wọ́n bó túmọ̀ níbi ọjọ́ àyájọ́ Ẹ̀ẹ́dẹ̀dẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun.